ẹ̀yọ́ máa yá mi alákùnrin inú ẹ̀sìn àtìlá lọ́kùnrin àti lóbìnrin akíra ní kí ìtọ́lá ẹ̀yin ọlọ́run ọba àlejò ọlá bó ti léwu lẹ̀ kí yín oyin ọlọ́run ọba tó ẹ̀yin wa ò lè ti dèdè orí ọlọ́run lórí wa ìwọ̀n bá tá a bá ń yin àkànṣe pàṣẹ rẹ̀ mọ́ ni mọ́ ronú pé bó ṣe ń yin ọlọ́run pé ẹ̀yin a máa dúpẹ́ fọlọ́run pọ̀ gan-an kí lọ́pọ̀ nú ọpẹ́ rẹ iwájú ọlọ́run tèmi rẹ bá ń dúpẹ́ látàárọ̀ títí ilẹ̀ fi sùn sílẹ̀ tó fi mọ́ táàkùn táàrú wà láì kó lè ti dèdè orí ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa tó bá nírònú yọ mọ̀ pé ọlọ́run sórí fún atọ́pọ̀ o wà láì tọ́ ọ bá fẹ́ mọ̀ pé ọlọ́run sórí fún ọ sọ ọmọ péjọ́ lọ́gbẹ́nu ìmí rẹ tán àlòólọ́ gbèsè pọ̀ lọ́rùn wa ó yẹ ká yé dáàrí àrówó ṣùgbà gàrí lámú àmọ́ orí ọlọ́run ní ọlọ́run forí jìn àbẹ̀ ọ ní ọlọ́run ìjọ tó bá dọ̀ tútù tó bá dé láwùtẹ̀ tàbí tó bá dé uch ìgbóngbòrò ìbàdàn tàbí bẹ́ẹ̀ kọ́ tó bá dé di àràbà tó bá lọ tíṣọ tútù nídìí àràbà tàbí tó bá lọ àwọn tútù ńláńlá ọmọ ọlọ́run ìtọ̀tọ̀ ń tọ̀ yà tó béèrè nǹkan kan ìjọ jẹ́ ńgárẹ́tọ̀ náà mọ̀ ń bọ̀ ó sì tàbí gbóbẹ̀ náà ó sì gbé páìpù yá ìtọ̀ dálẹ̀ wà lẹ́ orí ọlọ́run ní ọmọ ìyá mi orí ọlọ́run ní lórí rẹ tó bá dé àwọn ibi tí mo ká akọ yìí àwọn kan bẹ wọ́n fẹ́ tọ̀ wọn ò rí tọ̀ wọ́n á máa tó tọ̀ ẹgbẹ́ kìíní sí lábẹ́ bedpan ẹgbẹ́ urina sí lábẹ́ ẹgbẹ́ can sí lábẹ́ fáwọn tó ti tọ̀ díẹ̀ ṣeréṣeré ní wà wọn ni ó dáa náà bóyá wọn ò tún lo kinní kan tí wọn fi fà jáde náà èmi rẹ ti ń tọ̀ frílẹ̀ wà lẹ́ orí ọlọ́run ní lórí èmi rẹ tó wà lè dúpẹ́ ilé yàn tán táwọn ọmọ gbọ́n máa tó tọ̀ téèyàn bá tọ̀ dáadáa o títọ̀ bá ń ṣe tí ọba tọ̀ dáadáa ń gbọ́ báyà lẹ́sẹ̀ ó máa wú lọ́wọ́ náà ọba tó máa wú ní gbogbo ọba máa ṣe ní ọba tó fẹ́ kinní kan tó ti yíwọ́ èmi rẹ wá ń ṣe yàn òfìlẹ̀ wa lọ mọ ọpẹ́ kí ló ń dúró fọlọ́n ọpẹ́ kí lèmi ń dúró fọlọ́n láì méèkì ẹ́fọ́ọ̀tì kankan ọjà ìgbìyànjú ò lọ ń gbà tó o fi ń sọ pé tọ̀lẹ́ ìtọ̀ máa dún bì ìtọ̀ mẹ́rìnwá ìtọ̀ ọ̀yá wá ìgbìyànjú ò lè ní rẹ̀ ń gbà yọ kàn wá náà ní effortlessly á sì lọ sí bẹ́ẹ̀ náà ọlọ́run àmọ̀ yìí ọ adúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ náà ìwọ́n wá rẹ̀ ń jẹ́ wá ń gbé páànù sí lábẹ́ òun ìnira ní bí ń tọ́ o ìjọ tí ọba tó wá jáde òun tó wá gbowó pé ń tọ̀ ẹ̀tọ́ bá rí ọtútù bíìlì rí èmi ti rí ní gbóbì ọ̀rọ̀ àpọ̀jù rí náà owó tọ̀ wọ́n ṣáàjì ẹ̀ lọ́tọ̀ ìwọ́n ló lé lọ dárìn kan tọ̀ ń tọ́ílẹ̀tì fún rẹ̀ àwọn èèyàn kan ní gbé agolo sí ọ lábẹ́ ó tún sanwó rẹ̀ ẹ̀ẹ́dẹ́ àti Yorùbá sọ pé èèyàn tó yà abàdá ta fún kódà tó ń tẹ̀ fún kú sí ọ̀padà ayé má wọ́n tún gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ bed bank owó ògbẹ́ wọ́n wà kọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀wá lọ́nà wa ló ń dúpẹ́ ọpẹ́ kí ló ń dú fọ́lọ́ ná ọpẹ́ kí lèmi náà ń dú fọ́lọ́ àti kátà máa yìn káàtó máa bẹ̀ pé tó téńté tá a lè dún ní ọlọ́run orí rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tí a lọ́ọ́ sì ti ọmọ pẹ́ dúró ọlọ́run ọba tá à ń wí ló ti á mùsùlùmí ìwọ́n lè máa rò pé bàbá mi àlàájì ni ìyá mi àlàájà ni àánú ọlọ́run ló dé ọba àìmọye ọmọ àlàájì tó ti di kèfèrí àìmọye ọmọ àlàájà tó ti di kèfèrí kọ ẹsẹ̀ máa tẹ̀lẹ̀ láti gbà wá sẹ́ni tí ń ṣẹlẹ̀ Ànábì Nuhu alayhi salatu wa salam tí bá nẹ́bí ọlọ́run ni ọmọ tí wàá ya kèfèrí máa lọ́wọ́ ó sì sọ pé wọ́n ọmọ ìgbọ́tèmi nígbà omi tó fẹ́ kó wọn lọ tó ní ọmọ mi máa lọ nú ọkọ̀ sàárì ìlàjàdàlẹ̀ ó lé orí òkèlè ní ogun lọ bàbá mi tí n bá ti wà lórí òkè omi ò lè gbé mi lọ àtomi àtọmọ àtòkè wíì ọlọ́run ní omi ẹ̀pà wọn rẹ ojú àánú wa gbà ànábìnú ní ọmọ mi ní ọlọ́run wọn ní lẹ́yìn mi ní àlíkà kò sínú ara alẹ́ ẹ̀ ọkàn sábẹ́ bí ni kì í sọmọ ẹ̀ tòótọ́ in the spiritual world it's not your progeny ọlọ́run ṣàánú wa bẹ̀ ọ́ ní ọlọ́run gbogbo orin tó bá ṣe fún wa mọ́tò ètò ọkà aláyà fún wa ọlá àjọ kan ṣoṣo rẹ àánú rẹ àbúrẹ́jọ́ máa bẹ lórí wa o ọmọ ìyá mi alápẹ̀lú ẹ̀sìn àṣìlá àdúpẹ́ pọ̀ fọlọ́run tí mọ́ fọ́rọ̀ gùn lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fọlọ́run àṣàlá tó dúpẹ́ lá Muhammad ìkẹ́ àti ìgbàtọ̀ ọlọ́run máa bá àná Muhammad àti gbogbo àwọn ará ayé àti gbogbo àwọn tàbí àti gbogbo mìnìmùmìnà tí wọ́n máa tẹ̀lé àná aṣáájú ẹ̀dá Muhammad ní tí ó fi dọjọ́ kan rìn níta àtúbára wa sọ̀rọ̀ léde olóyìnbó látẹ̀kan ọ̀rọ̀ ń pa àti táàní ní ìlànà ti láyà lé ìfésù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni àdánù ẹni àlẹ́ ló kópa àìṣe títí ń bẹ láàrin àwa àti èṣù kí ni tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa sọ ọlọ́run ọba àlejò ọláláìmọye àdì nínú Kùránì ó máa sọ̀rọ̀ àti táàní fún wa àti fojú rí àmọ́ ń bẹ nú ẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan ní máa gbèrò yúrò yìí burú yóò máa gbé sórí ẹ̀mí àti táàní ní máa gbèrò yúrò yìí burú sórí ẹ̀mí wa òní ògbèrò yúrò yìí aburú pé tọ̀sílà mẹ́bí tó ń lọ màrí amápadà máa kó sùkú dànù àti táàní ní gbé sí ọlẹ́mìí òní ògbè nígbà tí wọ́n gan wà nínú ọkọ̀ tọkọ̀ ń sáré
tó wọ́n pé tí ọkọ̀ ìbá ilé forí sọ ti gbà ní ti ń bá ilé kú báyìí àtìtánì ní ń ṣiṣẹ́ lórí ẹ̀mí ẹ̀ naturally ọ̀fẹ́ kú àtìtánì ní wíwú sí ọlẹ́mìí àtìtánì ọlọ́wọ́ àmọ́ pèlò fún alọ́pọ̀lọpọ̀ nínú Quran tí ẹ sọ́ra o inú tinú súrátù Yásìn lọ́run tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan ọlọ́ni mo kìlọ̀ fún yẹ̀yìn ọmọ ànábì Ádámọ̀ o látàbùdó ṣẹ̀tọ́ ẹ má ṣe èṣù o innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn ní o wà ní ibùdó ní èmi ọlọ́ni ẹ máa sìn ága sirọ́ọ̀tù mustaqim tó fojú tó tààràtà lélẹ́ yìí ṣùgbọ́n o wàlàkọ́dí nínú ọ̀pọ̀lọpọ̀ mélòó nú yín ọ̀pọ̀lọpọ̀ nú yín ló ti ṣì lọ́nà ẹ̀yin ọmọ ìyá mi alápẹ̀ inú ẹ̀sìn àtìlà àtìtánì gbáyé kan àbíkọ́nà ó kó ní kálukú wáyọ bàbá tó wá ń bẹ náà pé kọ́nà ó kó ní kálukú wáyọ àwọn náà wà mọ́ni lórí ẹ̀mí fáwọn ìgbésẹ̀ wo láà máa gbé táàbù máa bọ́ kúrò nínú ìgbésẹ̀ lọ́wọ́ àtẹ̀tọ́n lẹ́ẹ̀kan tí ọlọ́run afọ̀kánlóso rẹ̀ àti bí àti tóbi rẹ̀ mọ́jẹ̀ tó ọ̀rá yìí ní òsèlè ayé wa gbogbo orí títí ń da ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa láàmú ọlọ́run bá léde náà ọlá àjẹkọ̀ọ́ sọ òwò ọlọ́run bàtà á lá ayé tí mo wá mú wá lónìí a máa bá ní oṣù Ibrahim ọlọ́run sọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀kan yìí ìwọ màá yá ǹjẹ́ pé okùn ní ọkọ̀ máa pé èṣù ní ọlọ́ọ̀ta tẹ́tẹ́ ọwọ́ rẹ wá gbógẹ̀rẹ́ anípẹ̀tọ̀ èmi náà kọ èṣù náà ó ṣe sì náà anípẹ̀tọ̀ ní èmi náà kọ èṣù náà ọjà lè wọ́n gbọ́ ọmú ẹ̀fì ẹsẹ̀ mi jẹ́jẹ́ kò èmi náà fi ń ṣe bẹ́ẹ̀ èṣù náà gbogbo nǹkan èṣù ní èṣù ti dáhà lọ́dọ̀ ọmọ àdọ́dẹ Ádámà àti tí ọ̀yẹ́ kí wọ́n fi ẹ̀kí gbé èṣù lé lórí gan-an nílò àwọn èèyàn ń kọ́ iná ni wọ́n máa sọ̀rọ̀ lórí pé èṣù ní kódà bá bára ẹni tí ọ̀wá pé ojúmọ̀ rẹ bá rí ní ìpè pẹ́tọ́ òòdù wájúmọ̀ ni ẹ̀ ó sì wèmí gan wa àmì èṣù náà ni èṣù òsì ní ìdílọ́wọ́ àti jẹun yóò jẹ tàárọ̀ yóò jẹ tọ̀sán yóò sì jẹ talẹ́ àmì èṣù náà ni. ọlọ́run tó bá dọjọ́ ọ̀kan yìí lọ́jọ́ ọ̀kan yìí tí ọ̀rọ̀ bá ti tọ́lọ́run bá ti ṣèdájọ́ tán táwọn ọmọ àlùjànnà bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún gbogbo wa táǹgbà náà gba àlùjànnà wa lọ báyìí àlùjànnà tá a tún wọ́n wí ìpele ní ọmọ ìyá mi ó tún yàtọ̀ síra wọn kò tí ẹ̀ gbọ́dọ̀ mọ́ yàtọ̀ àwọn ta wọn ò ní nǹkan míì tí wọ́n ń rò láyé tí wọ́n kọjá sí ẹ̀tọ́ lọ́hùn èmi rẹ wá ní bàbá ti tayé díẹ̀ á ti tọ́ lọ́hùn díẹ̀ mùsàbíà nínà àdúgbò àmì tá a bá lọ wájú díẹ̀ á tún padà ẹ̀yìn díẹ̀ ẹ̀wá àlùjànnà wọ́n jẹ́ nǹkan kan náà kò ní jẹ́ nǹkan kan náà àmọ́ wọn lọ́hùn àti títóbi rẹ̀ àti ìgbà àbùkánṣó rẹ̀ àti ìgbà ọ́ síwájú ká tó kú pa gbogbo ẹ̀ṣẹ̀ wa rẹ́ wá gbà wá sínú ọ̀kẹ́ rẹ̀ kọ́ wá ti wá lọ́mọ àlùjànnà táwọn àlùjànnà bá ti wá ń lọ ní ọgbà àlùjànnà wọn àti ẹ̀tọ́ ní àti àwọn ọmọ náà wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ pé kí lè léyìí táwọn náà bá ti wá rí pé tọ̀ iná táwọn wọ̀ ní àwọn àyà mi ń bẹ́nu Kùránì tó ṣàpèjúwe gbọ́nkálukú ó ti wọ̀ ndẹ́bà wọn ojú àti zùmọ̀rù ọlọ́run tó bá wọn ọgbà àlùjànnà ó ti wọlé zùmàrà àtà ìdájá wúwá lọ́ka bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ nẹ́nà táwọn náà bá wọ̀ táwọn náà tún ti wọ̀ kí wọ́n tó wá wọ tiwọn wọ́n á máa pé tọ́ àtẹ̀tàrí lórí sí alọ́nà báyìí ó àbájú ṣe gbogbo jákujàku tá a ṣe yìí ó òun lọ́dà wà láàmú ìbúlé ìfúnra bá ti láyàlẹ́ yọ wà dáhùn. wọ́n kọ́ lẹ́sẹ̀ tán lámùmá kúrì yàrá àmùrù nígbà ọlọ́run bá ti ṣẹ́kù àbí àtàn àní iná láwọ̀ ádà fún wọn ádà rẹ̀ àkì ọlọ́run bá ṣàdéhùn fún yín ẹ̀yin èèyàn ránran yìí ọlọ́run ṣàdéhùn fún yín tẹ àdéhùn ọlọ́run òdodo sì ni ó ṣe àdéhùn fún yín tààràtà ńgbọ́n náà ṣàdéhùn òdodo fún yín pé ẹ bá dúró déédéé láyé ẹ̀sùn rírì lọ́jọ́ kan yìí èmi náà wá ṣàdéhùn fún yín wọ́n á tù kàn èmi náà tó wá ṣàdéhùn fún yín mo ní tó ọba lè máa lu jìbìtì ó dolówó mo ní tó ọba lè máa ṣàgbèrè ó gbajúmọ̀ mo ní tó ọba lè máa mọ kíkiri ó di gbajúmọ̀ mo ní tó ọba lè máa tó jákujàku báyìí ìwọ náà mo ní tó ọba lè gbẹ́bọ ó dépò ìbòmí tó ń bọ̀ lẹ́bọ̀ tó pọ̀ ń ta lọ́wọ́ ti dàtí kò lè lọ ẹbọ pọ̀ wọn ni ọbẹ̀ jẹ kánsílọ̀ ọ̀gbẹ̀bọ lórí ta yọ wá ru ẹbọ látòkè gádà dájú àbídé ní gbogbo àwọn tó ṣe ń jẹ kadà wọ́n bẹ́ẹ̀ lò kẹ́nìkan ọmọ kan bẹ́ẹ̀ kíni tó gbogbo ẹni tó ti sori ibú látàrí ẹ alága ni wọ́n fẹ́ jẹ ẹbọ jẹ látòkè gádà lè gbé dákòdà gbogbo lẹ́jẹ lórí ta wọ́n lu ẹbọ gidi tààràtà ó dàbí wọ́n lè tẹ̀lé náà ṣàdéhùn fún yìí nítorí ipò tó ń wá ìwọ náà ní kọ́ńtà náà á ṣe kò sí tó burú ń bẹ̀. àbọ̀mọ́ ni wọ́n sì ń wá ọwọ́ nítò bóòlù yóò fi awáyé tí ò ní bímọ láhìláhà ọlọ́run àbọ̀kan sórí àti gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́run fún ọlọ́mọ rí gbogbo ẹni tí ń sunkún ọmọ ọlọ́run fún ọlọ́mọ àdọ̀nà ẹni àmàrí ẹni tá àmàrí ìwọ ni lámìyà lídì wà lámìyú lád wà lámìyà fún làrúkú fún àdáàdùn
a lè fi ròyìn ẹlòmíì gbogbo àwọn tí ń sọ ọlọ́run fún àlọ́ máa rí amẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi lọ́nà kan gbòógì táwọn èèyàn gbà sórí ibú wájú ọlọ́run lọ́rọ̀ ọmọ wíwá a máa gbọ́ wíwọ ẹni ọba ti ṣẹlẹ̀ sí tàbí tó bá lẹ́tọ́ rẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ ní ọmọ tọkọ àjàwó bá ń bẹ lọ́dún 5 tí wọ́n gbọ́ pé lọ́dọọdún 6 tó di 7 kò tiẹ̀ lé tó bá ń nígbà tí ọba ẹdi 10 èròkèrò ó ti máa wọ̀ ọ́ à ń pẹ́tọ̀ ọ̀tún làá fi wọ́ mọ́ ìmọ̀lẹ́ làá fi wò ó ọlọ́run ti káájò wọ́n ní ká bá lọ sí odò tẹ́ bá lọ wẹ kàìnkàìn tẹ́ wẹ ọṣẹ ìtẹ́ ẹ̀ka gbé kíní tẹ́ bá ti fi mú ìkíní báyìí tẹ́ gbé lórí ta ọmọ òde àbí tẹ́ bá kíní kan ẹlòmíì ti dé lẹ́bọ̀ọ́ nítorí ọmọ wíwá nípa lẹ́kọ̀ọ́ wa sí nǹkan tí ń ṣe ìlàyé tọ́nà òsì ṣe rí. tó o bá ń sọ̀rọ̀ pé ó bímọ ọkùnrin àwọn ànábì ọlọ́mbẹ tó bímọ ọkùnrin tí ò bóbin ó ọkùnrin nìkan ni wọ́n bí ànábì Yakubu ó bí 12 kò tóbi kankan nù wọn. tí wọ́n sọ bóbin nìkan ni wọ́n bí ànábì Ṣuaibu ó bí gbogbo wọn kọ̀ bọ́kùnrin kankan rí. tó o bá sì lóò bímọ rárá yíṣà ọmọ Mẹ́ríàmù kò bí nǹkan kan pa. bọ́bá sì lápò àtàdé ni wọ́n bí ànábì Muhammad méjèèjì ló bí ìkáǹkí àhàlẹ̀. màmá wa Aisha ọ̀kan náà tó gbàgbé ìtìwájú láyé tí gbogbo ayé náà tó kọ́là ní dọ́là ọ̀sẹ̀ Aisha òbí máa tẹ́ jáde láyé ayáwó ànábì Muhammad ni ànábì ọ̀màdúrà àgbà ni àbọ̀lọ́ndé wọn gbàdúrà ànábì ọlọ́run fi gbogbo ẹ̀ ó fi ṣàkàwé fún ani pẹ́tọ̀ àkàwé ní ipò tí ń bá kò sí ìyẹ̀bùlúwà fún àìsìnkún àṣànà àmàlà àdẹ́wò gbogbo ẹ̀ àti ètòdún àti ètí òdun àdẹ́wò ní fún ọ. ẹyẹ́mọ̀ yá mi mo fẹ́ yà lọ́nà ọ̀rọ̀ tí mo fi ń dára mi padà ẹlòmíì ti sórí ibú látàrí ọmọ wíwá ẹlòmíì lórí ibú látàrí pé ọmọ mi ò gbọdọ̀ méje èèyàn bọ́sẹ̀ gbé ayé bọ́sẹ̀ gbé oṣó bọ́sẹ̀ gbé àjẹ́ ọmọ mi wọn ò gbọdọ̀ mú mọ́ ńlọ yóò sì sì rìn níbi títí rìn kò rìn kiri àṣetánù ní ilé ìjẹun tọ́ba wá dọjọ́ ọ̀kan àti lára ọmọ pé tọ́ èmi náà ṣàdé nfọ̀ tí wọ́n ti mọ ṣàdé nfọ̀ pé tọ́ ọba lọ bí báyìí ó bímọ àáfọ̀ ọlọ́mọ ó sì bí lóòótọ́ àmọ́ àdéhùn tèmi ibi ọmọ nù fàfúlàtùkún èmi yapa àdéhùn ohun ọ̀lágbára tí ń ṣẹlẹ̀ lónìí rárá èmi ọ̀la àdéhùn tó ọlọ́run gidi gangan làdéhùn àdéhùn tó wọn sọ àtẹ̀tọ́n kì í ṣàdéhùn rárá bí ṣe wulẹ̀ ọmọ àwọn mẹ́ta nílé àlékún mi sùn tọ̀ ohun ọ̀wá agbára kankan lórí rẹ̀ ntogbo tó o ṣeun èmi kí mo fọ́ ọ̀sẹ̀ ẹ̀ṣẹ́ mọ́kà gbé sí ọ lórí ẹ̀mí ni pẹ́tọ̀ lọ ṣe ń tí ọ̀dà òṣìṣẹ́ èmi kí mo fọwọ́ rẹ ṣe o èmi kí mo fẹsẹ̀ rẹ rìn lọ́ọ̀bẹ̀ fúnra ara rẹ ló gbìyànjú lọ́ọ̀bẹ̀ mọ́tìlẹ̀ mi rárá bí ṣe wulẹ̀ kọ́ ma ẹnu tí mo pè ọ́ sí kò ju pé mi máa pè ọ́ síbi aburú lọ ìwà sórí ẹ̀yẹ àbí kí ọ̀rọ̀ àyàn kan sí ọ gbọ́ ẹ̀yọ́ ọmọ ya mi níbi pàǹgbàmọ̀ràn ẹja máa níbẹ̀ ọlọ́mọdé afọ̀rọ̀ wa lọ kà mọ́jì afọ̀rọ̀ wa lẹ́ni tí ó taari wa lọ bí kan sí nǹkan ẹlòmíì ti sórí ibú látàrí bí fọ̀rọ̀ lọ ìtọ́lá àmọ́ tí nǹkan ti ń rí láti bí ọdún mẹ́ta gbogbo ẹ̀ sí wọ́n ti ségesège kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ àtẹ̀wò ayé sì ni ìgbà ìtọ́ lọ bí òrèrè ọjọ́ ìtọ́ lọ bí ọ̀pá àdán ọ̀rẹ́ nìkan ní máa tọ́ ọlọ́mbà ń fọ̀rún fẹ́ àní tí a máa já alájàwọ̀ lẹ̀ lọ́lọ́mọdé àrí àní tí ọba ní lónìí kò túmọ̀ sí fóònù lọ́la iṣẹ́ lè já lẹ́yìn ọkọlẹ̀ tàn yányá àwọn àfọ̀rọ̀ lẹ́lòmí àti ẹgbẹ́ pọ̀jù wá níhun ní gbogbo ìgbà tó níhun ọwọ́ àròkó dùn máwọn kan nú ìwọ ló múra sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ràn tí ó gbà ìmọ̀ràn burú ní ọgbà lónà bá pé èmi gan fura pé àwọn èèyàn ní ń bẹ lẹ́yìn mi lórí ìkíní àwọn èèyàn ní ọ̀fẹ́ ń ṣàṣeyọrí lónà bá bẹ̀rẹ̀ eré tí ó wà sá tó bá di pé yóò máa ṣàdúrà lásán ni kò bá mọ̀ bẹ́ta tó bá di pé yóò fi máa ń bi tó bá àlàálì mu ni kò bá mọ̀ bẹ́ta aráàmù kiri ni yóò máa wá sí gbogbo tó fi sórí ibú wájú ọlọ́ ni yóò máa wá ayé èsè ń téèyàn dúró lé lórí ìpèsè ìdùnnú nìkan ní màá rí sí ń fi kú bẹ́ẹ̀ ayé tá a wá ayé ìdùnnú ayé ìbànújẹ́ ni tọba mùsùlùmí èdóńdó pé gbogbo ẹ̀dùn ní ọmọ já sí gbogbo gbà ìbànújẹ́ ọmọ wà ẹlẹ́ran ara ni wá èèyàn máa fíl bá àti àárò tó lè rí báyìí ọwọ́ àmọ́ abẹ náà náà ni ọlọ́run èyí tó fi bàmúlójẹ́ tó padà dìdùn náà àmọ́ kí lóògùn wá dóńdó pé gẹ́gẹ́ kò gbọdọ̀ má máa dùn ọ̀hún sí ìmọ̀ tó ń ṣe Islam ṣẹ̀ṣì ti máa parọ́ fún yàn inú òkùnkùn wíńbó mi ti wà nínú ìwà àti àkàwà àbùká ó lé mi ọlọ́run lèmi tí mo pa àyàn lẹ́rìn máa sọ láfún ọ inú rẹ̀ á máa dùn tó àìsí wù mí àkọ́pá ọlẹ́kún ẹni tó rò pé ó dùn ọ̀nà màá kọ́ má dùn ọ̀nà èmi ọlọ́run náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi àṣetáni ó sábà báwọn èèyàn tàkùrọ̀sọ nítorí àsìkò wa tó ti lọ àṣetáni àmọ́ ọmọ ẹgbẹ́ tó ọ̀pọ̀ látàlú mú ní mọ́bùnmi o ẹ má bùnmi rárá ẹ má bá ń wí wàlú mú àǹkúṣàkùn mara yín ẹ má blame kò sí èmi ò lè gbọ́ tí lónìí ẹ̀yin ò lè gbọ́ tèmi òǹkàlùkù ni yóò di ẹrù ara rẹ̀ lónìí bẹ́ẹ̀ sì ni tẹ́ ń pè mí tẹ́lẹ̀
tẹ́ẹ̀ sọ pé mi ní ń fún ẹ lọ́mọ tẹ́ẹ̀ sọ pé mi ní ń gbé ń dépò tẹ́ẹ̀ sọ pé mi ní ń ṣe dáadáa fún ẹyọ wọ̀ mí kó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ilẹ̀ ó ti má bá rọ́jọ́ náà lọ́hùn-ún ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́ni náà jọ́ọ̀lù mí náà làwọn máa gbádùn láti tàbí ṣùgbọ́n òsì àwọn alábòsí èèyàn ìyẹn ẹlẹ́ta eléré yóò wà máa bẹ fún wọn níjọ́ náà tààràtà ìkókó wà sí mi lónìí ó náà ní kó ní kálukú wa ẹ̀dá kan fọlọ́ǹbẹ̀ wá ká lọ máa yiri ara wa wò òkun ní kòkò nínú ọmọ mànú òṣìṣẹ́ ìdá kan tó pé ọlọ́run nìkan ló pé ibi tó ò ti pé tó ọmọ tó ń tí ọ̀dà ló ń ṣe o má parọ́ mọ́ṣẹ́ ìtọ́ ọ̀nìyàn pé sùn náà àṣẹ̀fẹ̀ pé wọ ara fúnra ara rẹ ní lọ́ọ̀dá wá ronú bóòlù ó ṣe yí padà ìyípadà ń gan ni tọ́lọ́ nílò lọ́dún èmi rẹ tá a bá ti yí padà tá a fóun bí tí ọ̀dà wọlé ọlọ́run ti fẹ́ láti gbà wá sínú àánú sínú ìfẹ́ rẹ̀ àtúntóbi ọlọ́run bàtà á láti bẹ̀ ọlọ́run bẹ̀ nìkan kan wá sínú ìfẹ́ rẹ̀ ọlá ìdí ọ̀kan sọ ọlọ́run bàtà á lá àánú ọlọ́run àbọ̀ ọlọ́run jọ máa bá gbogbo wa gbé àṣetán ọlọ́run mọ́jọ ní kàkà lórí wa ọlọ́run yàwá yà àbẹ̀ ọ̀nà ọlọ́run àwọn ọ̀nà tá a máa gbà tá a fi máa bọ́ kúrò ní ògbésẹ́ èṣù ọpọlọ jàrá tánàbí sàlàyé fún wa tí kùránì sàlàyé fún wa ànábì sallallahu alaihi wasallam ọláwọn àkùránì tó kọ́ sọ fún wa pé tí yúròyìn burú bá ń bọ̀ sórí ẹ̀mí ẹ kùránì tó sọ pé máa wá ìtọ́lọ́sọ́dọ̀ ọlọ́run kúrò lọ́wọ́ èṣù ànábì ó ti wá fi kó apẹ́tọ̀ àwọn ọ̀nà tó fi ní gbàgbọ́ sínú ìgbèkùn èṣù náà ọ̀ ń tọrọ pẹ́tọ̀ ìwọ ọlọ́run o mọ́jẹ̀ ń bọ́ nínú ìgbèkùn èṣù mọ́jẹ̀ ń ya alágbèrè mọ́jẹ̀ ń ya oníṣìnà ìwà àtòbí olóbi ẹwà jọ wà ní ilé wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta lónìí ó tó dọ̀lẹ́ tó jọ wà ní ilé ó tó dọ̀kọ̀lẹ́ tó jọ wà ní ìwọ gan ó ti tọrọ èṣù fún rẹ. ìlànà bí ó fi sọ fún arúgbẹ́tọ̀ àìdúró pẹ̀lú obì olóbìnrin ní kọ̀rọ̀ láìsí máa láìsí ẹlẹ́tọ̀ rẹ̀ ń bẹ̀. gbogbo àwọn àlànà yẹn lànà ìbìsọ̀ lọ́la àlùwàsálà ló ti ṣàlàyé fún kálukú wa àìmúlò lè ní fi ń jìn sọ́fìn ọlọ́run abitóbi rẹ̀ àti ìbẹ̀wò omi tó ń kálukú wa ti jìn sọ́fìn ọlọ́run forí jìn wá àánú rẹ̀ àbúrẹ́jọ́ wa máa tẹ lórí wa wá fọ ìmáàní ẹnì kọ̀ọ̀kan wa wá fọ̀ ma síwájú ká tó gbèrò dúró ọ̀kan náà àwọn ọmọ ìyá wọn ta mí lólobó wípé ọ̀rọ̀ consumer conference ti ń lọ lọ́wọ́ yìí kọ́ yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ kí n jẹ́ káwọn mùsùlùmí ọmọ ń tọ́jẹ́tọ̀ wọn. fortunately náà lánàá ẹni tó bá wo paper the nation mo fi photocopy wọn mi photocopy ẹ àwọn ọmọ ìyá wa muslim women of south western Nigeria àwọn náà wọ́n gbé release kan jáde nínú the nation àná òde yìí tí wọ́n fi sọ̀rọ̀ ń pa consumer confab yìí àwọn ọ̀rọ̀ pọ̀ sí èèyàn lè tọ́ ń bẹ̀ ṣùgbọ́n tí ọ̀tá sì kò ṣùgbọ́n tí kókó tí wọ́n kàfẹ́ tó ń kájú ọ̀bà ẹni pé àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ torí pọ̀jọ́ lọ́pọ̀ jù bí we must be very sensitive to issues that any issue that is going on in this country tá a bá fẹ́ kí ọ̀la wa kó dáa tá a fẹ́ kó la mùsùlùmí kó dáa tá a fẹ́ kí orílẹ̀-èdè wa gan kó dáa a gbọ́dọ̀ wà very very sensitive to issues whether it is on politics whether it is on economy whether it is on social whatever mùsùlùmí gbọ́dọ̀ wà very very sensitive because gbogbo àwọn issues ní one way or the other wọ́n á affect wa fẹ́ apọ̀ ni. Kàbáwo lónìí àwọn èèyàn máa sọ pé you don't bring religion to politics don't bring religion to politics yes it is true lẹ́nu wọn náà bẹ̀ẹ̀ tàbí ṣùgbọ́n òsì ẹ̀ máa rí pé gbogbo nǹkan wá Nàìjíríà lónìí a ti sọ gbogbo ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn whether you like it or not. Tí wọ́n bá ṣe appointment lónìí ìdí wọn máa wò ní pẹ́tọ̀ kìrìsìtẹ́nì mélòó ló wà ń bẹ̀ mùsùlùmí mélòó ló wà ń bẹ̀ tí wọ́n bá ṣe nǹkan kan lónìí kìrìsìtẹ́nì mélòó ló wà ń bẹ̀ mùsùlùmí mélòó ló wà ń bẹ̀ ìyàwó làwọn mùsùlùmí kọ́ sí ìyàwó làwọn kìrìsìtẹ́nì kọ́ sí òǹkàlùkù one skin ìkókó ntẹ́mi fẹ́ sọ fún òǹkàlùkù wa ní tí àwọn ẹgbẹ́ bíi mùsùlùmí we must be up and doing. àwọn mùsùlùmí láti máa sọ ní átíkù tí wọ́n pẹ́tọ̀ the so called Yorùbá delegates ní ọlọ́dún national conference wọn ò represent interest mùsùlùmí wọ́n ní jẹ́ wọ́n pe ìpàdé sí house of chiefs nìbàdàn fáwọn wà ń bẹ̀ àwọn dẹ̀ fáwọn láwọn àwé kan àwọn náà dẹ̀ sọ bẹ́sì sí wọn ìdè tó discuss ẹ̀ mọ́ ó lè take another foot by entirely ẹja lọ wo the nation àná ká lọ wò ó mo ti lè rí ìdè lè ká ti photocopy ẹ̀sẹ̀ tó bá lè ká. ìtì mọ̀ fẹ́ pàrọ̀ ẹ̀yin ọmọ ìyá mi òun náà ní kóńkálukú wa let us be very very sensitive it is not àwọn èèyàn ń gbà míì wọ́n kàn máa tètè wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀ jẹ́ nǹkan kan àwa náà sì máa ti àfẹ́ẹ̀tì wípé àwa mùsùlùmí àjẹ́ nǹkan kan àwọn èèyàn ń tẹ́ni wọ́n máa ṣe pé ẹ̀yin mùsùlùmí you belong to the second class citizen ẹ̀wọ́n ló sì gbà nígbà wípé tọ̀ you belong to the second class citizen nínú àlàó bí má tẹ̀ mára wa létí ẹ̀yin àbúrò mi pé whatever it takes tọ́ka ló di ìwọ̀n àgbà tó bá jẹ́ pé ọ̀nà ẹ̀tọ́ ni là ń gbà á rìn whatever it takes to be láti wà níwájú ẹ̀yin náà ẹ gbìyànjú lórí ẹ̀ intanet lè fi gbìyànjú tẹ́ ẹ fi lè wà níwájú lẹ́kọ̀ọ́ tábà kan ara lókù téèyàn ọ̀bá lẹ́kọ̀ọ́ láwùjọ tá a wà lónìí èrò ẹ̀yìn ni wọ́n máa wà iná lèmi bí máa sọ fáwọn ọmọ mùsùlùmí tí n bá ti kẹ́ ń di òtítọ́ ọlọ́sọ́bà gbàríkà àti ọ̀lẹ́ ní ọ̀kòtò
tí n bá ti kéré tẹ́ ń di òtí tó ọ̀lẹ́ ní ọ́ àbí ní gágá bí ẹ̀jọ̀ kàádé bí kí wọ́n bá máa kàádé tọ́lọ́ ń bá gbà ọ́ láyè dé ìwọ náà wà á ní fókọ̀ọ̀sì wípé tọ̀ ò ní yànyàn jẹ àmọ́ ò ní jẹ́ wọ́n rí wọn náà yàn jẹ tí wọn ọba ti rí ọyàn jẹ one way or the other ìwọ náà ẹ̀ fún cause of Islam náà ẹ̀yin ọmọ ìyá mi ilé ìsọ̀rọ̀ púpọ̀ ní èèyàn ń tàkàkọ̀ ẹ̀sìn torí a tún máa fọ́ọ̀nì sí èèyàn tẹ́ bá bá mùsùlùmí sọ̀rọ̀ ńgbà míì agbẹ́gbẹ́ mùsùlùmí fẹ́ wọ́n instigate against the Christians. No, it is never so. Nobody is instigating anybody against other faiths. Nobody do that. Ṣùgbọ́n tí mo sọ ni pé àwa ò ní yán àyàn jẹ. Islam ti a ní ọkọ̀ apẹ́tọ̀ ẹ má yẹn ra ayé jẹ́ o. Oníwà lẹ́yìn máa ń nà tànà àná kó mi àlàálá tàdílù. Ìdílù wà sọ̀rọ̀ lè takùwà. Ẹ má jẹ́ kó ríra àwọn èèyàn lórí nǹkan kankan kọ́ wá tó prevent yín kọ́kọ́ gidi náà dé kẹ́ ẹ máa tòdodo àbí kẹ́ ẹ máa tẹ̀tọ́. You don't say because you are a Muslim, what is due to a Christian you don't give in. Oh, it's Islam báwo. You don't say because you are a Muslim, what is due to a pagan you don't give in. Oh, tẹ̀tọ́ báwo rárá. Ṣùgbọ́n táwọn sọ ni pé Mùsùlùmí èrò ẹ̀yìn ni a kà wá sí and gbogbo indication tẹ́ ẹ máa rí náà ẹ máa rí pé bẹ́ẹ̀ ni. Go and look at the composition of national conference, go for national conference. Wo àwọn ayé Mùsùlùmí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ I can boldly say it. More than 60% are non-Muslims. Only 30% are Muslims. And yet, èmi ẹ̀rọ wà kí gbogbo sọ àwa Mùsùlùmí, àwa ni majority lórílẹ̀-èdè yìí, where is the majority? Ọmọ ìyá mi. Lónìí, tẹ́ bá wá pẹ̀lú Ọ̀ṣun, tẹ́ bá gbogbo principal secondary school ju àtàwọn teachers, ọlọ́run lọ́gbà, they are very few. Àyẹ̀sẹ̀ bridge ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Ní Mùsùlùmí ó tún wá máa ẹ̀kọ́ kéré, láti wá máa tó pé ẹ̀kọ́ kéré. Ọmọ ìyá mi alápẹ̀lú ẹ̀sìn àtìlá. You and I, we have roles to play, not a role. We have so many roles to play. Àwa lè play role ní àti ká lẹ́kọ̀ọ́ tí mo sọ fún wa ni. Ẹnì kọ̀ọ̀kan rẹ̀ já gbìyànjú àwa ọ̀dọ́ ẹ̀sìn ẹ̀sìn jà máa wà informed. Ọ̀pọ̀lọpọ̀ wa like identical attitude, unbecoming attitude ló ká pa máa ń ṣòfin tí ń lọ láwùjọ wa. A sì gbọ́dọ̀ show rẹ̀ ni. A gbọ́dọ̀ lórí in between the lines. Sometimes ọ̀tọ̀ ní táwọn èèyàn gbà lérò lábẹ́nú ọ̀tọ̀ ní tí wọ́n máa gbé wá jáde fún wájú. Sometimes ọ̀tọ̀ ní tí wọ́n máa sọ ọ̀tọ̀ ní tí ń bẹ lábẹ́ àwọn tí ń bẹ lọ́kàn wa. Ṣùgbọ́n téèyàn gan ọ̀bá rí ní between the lines kó sì wà kọ́rẹ̀ kó sì máa àtẹ́ǹdì àwọn ibi tí ó ti máa gbọ́rọ̀ gidi ọ̀rọ̀ tààràtà. Wọlé kò ní máa bí tí ó lọ. Kódà tí wọ́n bá àtàkì ẹ̀ báyìí yóò ṣubú yakata ni. Ṣèyí ọmọ yá mi alápẹ̀lẹ́ inú ẹ̀sìn àṣìlá. Èyí tí ìkókó tí mo sọ ń bẹ̀yẹn ni kí ẹnì kọ̀ọ̀kan wa let us be Muslims and Muslims to the core. Let each one of us, let us be a well-informed Muslim, not just a caricature Muslim. Mùsùlùmí ọlọ́dọ̀ ẹ̀yọ̀, Mùsùlùmí olóòrùn, Mùsùlùmí tí ọ̀ma ti ń ṣe. Ẹjẹ́ ajẹ́ Mùsùlùmí gidi ká máa ti ń lọ láwùjọ wa, ká sì máa bá àti dá sọ̀rọ̀ ọlọ́run tàbí oníkàlùkù wa. Ìbádàá ara tá a sọ lónìí, ìnáyà àti ìyá àti ìwàlẹ̀ ìsàn. Wàyí ká ìdìrí kúrìbà, wàyà ní àmì ìfàṣà ìwàlẹ̀ mọ́kàrí wàlẹ̀ kábì. Ìyá yìí tukùn làálà fi tàgà kàrún. Ọlọ́run bá pàṣẹ àwọn ọ̀gá fún wa o. Ìdílé ìdánwò oníkàlùkù wa o. Wàlẹ̀ ìsàn dáadáa dánwò oníkàlùkù. Wàyí ká ìdìrí kúrìbà ẹjẹ́ àti dáadáa pẹ̀lú àwọn alásùnmọ́ wa o, àwọn mọ̀lẹ́bí wa. Kódà kan sì ṣe mọ̀lẹ́bí wa, táàjọ́ ń gbàdúgbò, ẹjẹ́ àti dáadáa pẹ̀lú wọn. You are a Muslim when other people can benefit from you, regardless of their faith. Kí ṣe dáná tó kọ́ ọmọdé mùsùlùmí ní kàlọ́gbọ́dọ̀ máa benefit lọ́dọ̀ mi. No! Ànábì ò sí bẹ́ẹ̀ tó lọ́láwà rẹ̀. Kálọ̀ kàkàn àgbà táwọn ti wá ń gbòòrò Màdínà. Àwọn Yahudi àwọn Nàṣọ́rá tún bẹ́ẹ̀ ń dáná lọ́hùn. Àwọn àǹfààní tí wọ́n látọ̀dọ̀ aṣáájọ̀dá Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ náà ni kémi rẹ̀ ká jẹ́ ẹja máa ṣe dáadáa. Ẹni tó bá yẹ ká ṣe dáadáa sí ẹja ṣe dáadáa sí ìbá àmọ́sọmọ ìyá wa nú ẹ̀sìn. Tó bá tó wá dé màá yàrá nọ́ọ̀sì dáadáa tó wá gbọ́dọ̀ sí kíni ó tún wà gbọ́dọ̀ àtúpalẹ́tì fọ́ọ̀dì mọ́ ni bọ́ọ̀lù ti fẹ́ kó rí nìyẹn. Yẹ́nì àárín ìfàṣẹ ìwà múkàrí wà lùbàdì ọlọ́wọ́ bá kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan wọn gbogbo àwọn àwọ̀ àbàjẹ́ ìwà ṣèta tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ ẹjọ́ kan tó wọ ẹja dènà sí ọlọ́wọ́ kọ́ mọ́sálá ìdúró ti wá ẹ̀yìn akẹ́kọ̀ọ́ ìdánwò yín ti súnmọ́ a sì mọ̀ pé ti gbọ́n lídé bí oṣù mélòó kan ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàgbé ń tá a kọ́ yín lẹ́nu tẹ́tẹ́ wọlé náà yẹ kẹ́ ẹ ti máa padà bọ̀ ọ́ pò tí ọba tí wàá padà bọ̀ ọ́ pò tán kò tó ń fàtìkò irọ́ yín ọlọ́run ló jẹ́ péèlì lágbára ọlọ́run gbogbo orílẹ̀ páàsì lágbára ọlọ́run àgbárí kò sì wọ sàtífíkẹ́tì ẹ bá gbà ẹ máa ṣe tùtóríà ọ̀pọ̀lọpọ̀ gbà mọ́ máa sọ ìtẹ́nìkan sọ fún ọ níṣẹ́jú márùn tí ó kọ níṣẹ́jú márùn tí ọba náà kà ń gbà ní ìyẹn nínú wákàtí mẹ́ta kọ́ má jẹ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ òwe ṣe rí nu sọlẹ́ lomi ó gbóngbó pé tọ́ àyà máa kàwé gan ìwé gan tá a fẹ́ lò ní tọ́ ọba kọ́ fún à èyí máa kàwé gan tí ń bá gbọ́ òru báyìí látàgò mẹ́jọ àrídì láti tíṣà ìtàn sílẹ̀ ìmọ̀ ìrìnmọ̀ kílẹ̀ gan àtúbà nìmọ̀ ẹja mi jà kò nítumọ̀ kankan
ẹ̀yìn tó géèrè ní tó pàtàkì sí wa ẹ̀yìn tó wá lọ wákàtí kan tí wọ́n ti torí àtúntò tó gbára another short cut tí yàn fi tètè máa mọ nǹkan tí yàn fi máa lọ bí ìdánwò ní past question paper ẹ kó jọ ẹ máa tweet ẹ 1994 láti bí àbí 2004 kí ni wọ́n béèrè níbi báyìí ẹ tweet ẹ èyí á máa ní nóòtì fún gan for past question paper yes no don't worry I can speak louder sẹ́yìn ó ní nóòtì fún gan tó yẹ pé iná ọ̀ma tún fi kàwé a máa ràn yàn lọ́wọ́ mọ́dún oúnjẹ pẹ́tọ̀ àtàmàkà náà ni ìpé èèyàn gbà mí o mo fọlọ́ ń bẹ̀ ọ́ fún kálukú ẹ má tó ń dúró pẹ́tọ̀ á parí iṣẹ́ gbogbo wa náà la mọ pọ́lísì ẹ̀dẹ kò change o kò sì ní change láyé tọ́ ọ bá ti gbáwò tọ́ ọ bá ti jíwèé wò tá a bá ti gbá ọmọ convocation without graduation o ọlọ́nu kọ̀ọ̀kọ̀ àìmọye ló ti lọ bẹ́ẹ̀ kò sójú àánú ń bẹ̀ mọ́sí dúró pé tọ̀ brọ́dá lámẹ́yìn ẹ̀gbẹ́ wọn ní ìjókòó tí wọ́n ràn lọ tẹ́ ẹ bá adájọ́ gbá yín mú kódé mi lè máa mú yín tí ń bá gbá yín mú wò ní sí àyín ọ̀nlọ náà nu ẹnu tí mo lè ṣe àǹfààní tí mo lè ṣe fún ọ ní tí mo ń sọ yìí àwọn pé ẹran wájú èwo ìmáàmù ni wò ní mú wa tàbí mọ́mú ọ ti jẹ́ kí mú ọgbọ́n lọ́dà yes because àìṣedéédé nu tí ń bá mú ọ kí mú ọgbọ́n lọ́dà ẹ má jíwèé wò mọ́ fọlọ́ ń bẹ̀ yín ẹ máa kàwé yín ẹ máa ṣe tutorial ẹ máa discuss ọlọ́run jẹ́ sórí rẹ ọ̀la ètí ọ̀bá wa yé yín ẹ fífì láti pe tíṣà yín ètí ọ̀bá yé yín ẹ fífì láti pe kòlíìgì yín ọlọ́run fún alẹ́gùn alọ́pọ̀lọ́jú rárá lọ ọlọ́run ló pin bẹ́ẹ̀ bí ó sì ṣe títàlì kí ọmọ èdè náà ibi ẹnìkan ti ronú pé tọ mẹ́wàá wọn kọ́ alónìí o bó ní ṣe wá rí mẹ́ta àbí mẹ́rin mà ń bẹ̀ mẹ́wàá nǹkan tó kọ sáà ó ti mà á ẹlòmíì ti mà á àṣẹ ọlọ́ni ẹlòmíì ó kàwé gbogbo output tẹ́rì bí ìwé tọ́ka very little ẹlòmíì òsì ní ẹ̀ka nǹkan kan rẹpẹtẹ díẹ̀ báyìí ní ọkà output ẹ̀yọ́ wà high gan ọlọ́run ló pin bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ wàá lọ̀rọ̀ ọlọ́run ìwọ tó wàá mọ̀ wé school kò túmọ̀ sí pé wọ́n kó lówó ju gbogbo wọn lọ lọ́la kọ̀ọ̀kan ọlọ́run kò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run kò sì túmọ̀ sí pé báyà ìwọ tó mọ̀wé láàrin wọn kó jẹ gómìnà lọ́la ìfẹ́ àlọ́pọ̀lọpọ̀ ọgbà sọ́rí tó ṣe gbogbo ẹ̀yin gómìnà ẹ má bínú tẹ bá ń gbọ́ àwọn tí ọ̀mọ̀wé gan ni wọ́n jẹ gómìnà jù gbogbo ẹnu méwì mo lè pín statistics ọjọ́ ti lọ ni tẹ́gbẹ́ tẹ́ bá wò tán wọ́n ń sùn ẹ́ rí i pé wọ́n èyí sábà àti láàrin the first 10 students the first 10 best students ṣùgbọ́n gba àwọn data pẹ́pẹ́ ẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n lè gbogbo ẹ̀ láì pẹ́tọ̀ ìwọ ni leader wa leader lọ́ba làkọọ́lẹ̀ bá kó lórí ẹ̀ kí lọ́kọ̀ ọlọ́run ètò ibi tí mo ti ń yà bọ̀ ni pẹ́tọ̀ èyí tó wá mọ̀wé nù yín mọ́kórìíra rẹ̀ ọlọ́run ló pin bẹ́ẹ̀ òun ló pin lẹ́bùn ọpọlọ ẹ̀bọ̀rọ̀ alámẹ́ afọ wọn ti pọ̀ jù wáyé àníwọ̀n kọ́ à ń jẹta wọ́n bìyàn atakọ̀ wọn nígbà bá di kinní kan yóò fi ọ̀sàkọ̀ náà ní ọlọ́run ló pin bẹ́ẹ̀ àsìkò ń bọ̀ bọ́yá wọn náà ọ̀sàkọ̀ sí lọ́la tí ó máa sí ní fọ́ọ̀mù kò tó wọ́ ọ́fíìsì ẹ̀ kò ní ọlọ́run ńlá tó mẹ́kùnrin rẹ̀ anybody ẹni tó bá máa ń lọ bá kọ́kọ́ kò túmọ̀ sí pé ọmọdé èèyàn máa kọ́ nǹkan lọ́dọ̀ ọmọdé ní sí kò sí pé téèyàn ti lè sí ìsìnmà kò sí pé téèyàn lè ti kẹ́kọ̀ọ́ kò túmọ̀ sí pé bọ́ yéèyàn wá wọ́ra rẹ̀ ńlẹ̀ àbí kò sí ẹni tó bá mọ nǹkan mọ́dá tí ọ̀kan náà ọmọ kanjọ́ kan mo lọ bì kan ní wọ́n ń kọ orin kéwù kan mọ̀ láìkí orin kọ́sá máa ń bi ṣáfì ìwábìlì wítìrì kọ́sá máa ń bi ilẹ̀ ilé yíza ayáṣìírí fún ọ̀gbọ́rí ní wọ́n ń kọ mo ní ọ̀kárì láì tó kọ ná ṣe wò wọ́n tó kọ ná wà láì mo ṣe hànú ìlẹ́dà kódà nǹkan kan láyé èèyàn just humble yourself àwọn àbúrò mi kan bẹ́ńbì ṣe statistics nígbà program tí mo ń ṣe lọ́wọ́ ń fẹ́ tó bá dọ̀rọ̀ statistics òun ni mo máa ń pè mórí tọ́wọ́ mọ́sálásí lẹ́ẹ̀kan àwọn student mi sì ní ń bì ó ti jáde lórí EU ń ṣe masters ẹ̀ lọ́lọ́njọ́ parí rọrùn tọ́wọ́ ti lọ́ọ́ sáré àríwò lọ́ọ́ analysis yìí wá tẹ́bí náà bá wá ń fọ́ nífẹ̀ẹ́ báyìí wọ́n wà pé ìmọ̀ àwọn ìbílíọ̀n tí mo sì bí nǹkan kan àwọn òbí nǹkan kan òní ń kọ́ mi ẹgbẹ́ pé má jọrọ ẹ lójú rárá ọ̀pọ̀lọ́mbẹ̀ ọ́ ọlọ́run jẹ́ gbogbo yín sórí rẹ̀ òṣùbá ní kàlámà wàbí à ń bí ṣẹlẹ̀ láìláìlá الله أكبر الله أكبر أشهد أن لا